òkúta kan bẹ nílùú Ìlọrin tó ní agídí àti àwọn bàbá yín tí wọ́n sọ pé ìlú Àfọ̀njá ìyẹn ìlú Ìlọrin tí wọ́n nílẹ̀ Yorùbá kọ́. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, ẹ máa gbóhùn ẹnu mi. Evangelist Adéifá Ìwàlẹ̀sìn, mo fẹ́ forin ewì yìí ṣèkìlọ̀. Ewì tó wáyé látẹnu bàbá mi Ọlárewájú Àkànní Adépọ̀jù, eléyìí tí forin ewì yìí ṣèkìlọ̀. Wọ́n ti ké ìwí ọ̀hún, ó ti lé bí 70 ọdún sẹ́yìn ní gbogbo ìrìn àjò kó tó di pé yóò tiẹ̀ wáyé. Ẹ wá máa gbọ́ làbárí ẹnu mi tí wọ́n sọ pé èpè tí ń ja ìlú Ìlọrin látọjọ́sí ló ti bẹ̀rẹ̀ láyé ọjọ́ tí Aláàfin àti Àfọ̀njá tí wọ́n ṣe dúkùú àtọ̀tẹ̀ tó gbóná tí bàbá rán mọ níṣẹ́ tọmọ ọ̀jábọ̀ ọṣẹ́ fún bàbá. Àfọ̀njá ń bẹ nílọrin kò wálé mọ́, àólẹ̀ ń wọ̀nà. Àfọ̀njá onírú kíni kí òun ó wí níwájú ikú bàbá yèyé, ọkọ̀ sí baálẹ̀ ọ̀pá òun ni. Ominú ń kọ Àfọ̀njá, àólẹ̀ náà ń bínú, gbogbo ẹ̀ bá di dàrúdàpọ̀. Àáfàá kan ń bẹ nílọrin Àfọ̀njá, ní Sokoto ló ti wá, Fulani lòun. Àáfàá Gàmbàrí ni wọ́n ń pè é, orúkọ súná rẹ̀ ní Jálímì. Ominú ní ń kọ Àfọ̀njá tó fi sọ fún Álímì pé ó yá ránṣẹ́ sí Sokoto pé kí wọ́n fún wa lọ́mọ ogun, ká jọ lọ rèé pawọ́pọ̀ lé Ọ̀yọ́ lórí, ká lọ rèé kógun ja Láàfin. Ó ní bógun ọ̀bá pa Láàfin kò ní jẹ́ kí gbogbo akájọ mọ́kànlélẹ̀. Ṣùgbọ́n ohun tálímì ń fẹ́, ó ní bí wọ́n bá ti lè márẹ̀ mọ́ òun kọjá pé òun lọ kọ́kọ́ máa jọba, ó ló di dandan kí Sokoto kó fún wọn lọ́mọ ogun. Ààrẹ Àfọ̀njá bá gba kámú, ó ní kọ̀ láìfí, ńlá Álímì bá ń yọ̀. Ọmọ rẹ̀ tó fi sílẹ̀ ní Sokoto tí ń jẹ́ Sàlámì ńlọ kọ́kọ́ ránṣẹ́ sí, ó ní kọ́mọ ọmọ bọ̀ wálù Ìlọrin, ó ní kọjá pé òun lọ kọ́kọ́ máa jọba. Ìgbòho gbéra láti Sokoto, ó mú àbúrò rẹ̀ dání, ẹni tí wọ́n ń pè ní Sítù. Sàlámì ló kọ́kọ́ jọba lé Ìlọrin Àfọ̀njá lórí, bó ti kú tán ni wọ́n tún fi Sítù náà jọba. Àtàsìkò ń wá, irú ọmọ Yorùbá bá lóun wọ́n jọba, wọn á ní kò sáàyè. Ọmọ ogun Fúlàní wọ́n ti débi Bàbèṣùà, wọ́n dé togun, wọ́n dé tòǹtọ̀kọ̀, ogun fẹjú, ogun ajàmọ́ mààlà, ogun pẹ̀rú, ogun pọmọ, ọ̀tẹ̀lẹ̀ ṣeéṣeéṣe tẹ́ fi bọ̀yọ́ àkọ́kọ́ jẹ́, ṣé gbogbo yín ń gbọ́ làbárè. Kàkà kílẹ̀ ó kú, sísá nílẹ̀ ó yà sá, àólẹ̀ sígbà àwàwò ni, ọlọ́sànjú kí wọ́n sọ pé ogun lọ́pọ̀ bá lọ. Ẹlùlù ń ló pe òjò, apá ọ̀wá tún kójò mọ́, ọmọ onílé ti yí padà, ó dàjòjì. Ìlọrin ńlọgún parí Àfọ̀njá sí, ẹ wá wo ohun tó ní kálukú gbà lẹ́yìn ọ̀tẹ̀. Àtìgbà náà bí wọ́n bá ní Ìlọrin Àfọ̀njá, wọn á ní gèrè Álímì ńlọ ní Ìlọrin. Ẹlùlù ńlọ pe òjò, ipa ọ̀wá tún kójò mọ́, ẹ wá wo bọ́mọ onílé ti yí padà tí ń dàjòjì. Bí abárènìyàn tó sọ pé ìlú Ìlọrin Àfọ̀njá tó ní kì í ṣe ilẹ̀ Káàárọ̀ Oòjíire, tó ní kì í ṣe ilẹ̀ Yorùbá, ajẹ́pẹ̀rú ẹni bẹ́ẹ̀ ó ti mu kòló, ó ti mu gbáná, ó ti mu wèrè, ó ti mu skúzì kó tó sọ̀rọ̀. Ọ̀kànràn yìí ní ifá tí mo fẹ́ sọ nípa rẹ̀. Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, àjíkí àjígẹ̀, ọba lánàá, ọba lónìí, ọba títí ọjọ́ ayé àìnípẹ̀kun. Èmi babawo Evangelist Adéifá Ìwàlẹ̀sìn. Àkókò tún tó fún wa láti tún kọ́ ẹ̀kọ́ látara èso igi ọ̀pẹ̀lẹ̀. Mo fẹ́ fi eléyìí ṣe ọ̀rọ̀ àsopọ̀ pẹ̀lú ewì tí mo ṣe tí a ṣẹ̀ṣẹ̀ ṣe tán yìí. Nítorí pé gbogbo ohun tí ń jẹ́wì, ọ̀rọ̀, òwe nínú Ifá la ti mú. Ẹnìkan sọ̀rọ̀ sórí afẹ́fẹ́, ó ní nígbà tí ẹnìkan sun Kùránì níná, ó ní Kùránì àwọn ló sun, ó ní kò sun tinú àwọn. Ayé yẹn. Ìgbà tó tún yá tí wọ́n tún jáde, wọ́n ní bá bá rí ènìyàn tó sun Kùránì tàbí tó bá mẹ́nu àbùkù kan Islam ti ṣetán láti gbèrú ẹni bẹ́ẹ̀ rí ilé ẹjọ́. Èwo lẹ fẹ́ ká gbà ń bẹ̀? Ìlú kan ń bẹ, wọ́n nílùú òkè kan ń bẹ tí wọ́n ń pè lókè Ifá. Òkè Ifá ní ń jẹ́ táwọn baba ńlá kú baba wọn gbọ́njú bá. Nígbà tó yá, wọ́n nílùú Kùránì ni. Ṣùgbọ́n bàbá tún dé òkè ọ̀hún, àwọn Christianity lábala òkè Ifá yìí wọ́n ti dá sí méjì, wọ́n sọ di òkè Ìyè.
èwo lẹ fẹ́ ká gbà níbẹ̀ nínú ẹ̀sìn Islam àwọn àtúnṣe tó yẹ kí wọ́n ṣe ń bẹ̀ ọ̀pọ̀ jáǹtìrẹrẹ wọn àti ìṣe tán èèyàn mélòó nù mùsùlùmí ńlọ́mọ̀wẹ̀ jánábà ńlọ́mọ̀wẹ̀ ènìyàn mélòó nù mùsùlùmí wọn ò kọ́ wọn lẹ́kọ̀ọ́ èyí o torí wẹ̀ jánábà tí wọ́n ń sọ kìí ṣe yẹ ká bọ́lé rẹ̀ ká fomi fọ̀dí ká fomi fọrí o bí mùsùlùmí bá fẹ́ wọ toilet ọlẹ́sẹ̀ tí wọ́n máa ń gbé wọ̀ èèyàn mélòó lọ́mọ bí wọ́n ṣe kan ẹsẹ̀ yẹn wọn ò kọ́ wọn lẹ́kọ̀ọ́ èyí bákùkọ́ bá kọ lásán ó ní kéwú tí Quran tí mùsùlùmí ní kí wọ́n máa ké ìyẹn nífẹ̀ẹ́ máa sọ wọ́n di wèrè ẹ wá wòye ìgbà tákùkọ́ kọ lójúmọ́ ẹ wòye ìgbà téèyàn máa gbóhùn òkè ìmọ̀ ṣe gbogbo eléyìí ara ẹ̀kọ́ ẹ̀sìn ni ṣùgbọ́n tá a fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ tiwa tá a fẹ́ sọ ni pé àfikún ewì tá a ṣe yìí torí pé ọ̀kànràn hìhì ló du fátíán fi tẹ ìlú Ìlọrin bàbá wa akéwì àgbànì Ọlárewájú Adépọ̀jù Àkànní tí máa ń forí ewì ṣèkìlọ̀ kólódùmarè kó bá ní fún bàbá náà ní ìtura àjíǹde ara wọn kó sì máa jẹ́ nígbà tí bàbá yìí ti ń kéwì àwọn tí wọ́n jí ọ̀jọ̀gbọ́n bíi bàbá wa Babangida wọ́n máa ń fowó gbé fún tí wọ́n máa gbówó fún ni pé lágbájá á fún ọ lówó yìí kọ́ mọ́ bá ṣe kéwì bua bẹ́ẹ̀ náà làwọn ọ̀jọ̀gbọ́n àwọn bíi Abíọ́lá wọn á ní á fún ọ lówó kọ́ mọ́ bá ṣe kéwì yìí kọ́ mọ́ bá ṣe fi búwa pàápàá jùlọ lákòókò ìjọba bàbá náà lọ́wọ́ adẹni tí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ ń tọrọ 10 million naira fún. ìgbà wo ló sì bẹ̀rẹ̀ láti ìgbà tí bàbá ti mẹ́nu àlébù láti máa kéwì tako tí ń jẹ́ ìṣẹ̀ṣe ni. ọ̀nà tí bàbá gbà gun òkè ká níbẹ̀ ni bàbá bá gbà sọ ní ṣe bí ìbádá wọ́n jábọ́ ni. bàbá jábọ́ ọkànràn yìí ní gbé ọlọ́jà àgùntẹ́ ẹrú ní ìjọba kọ́mọ tó jẹ. àwọn ọlọ́dúnfà fún Àfọ̀njá eléyìí tí wọ́n ní kórúbọ kẹ́tọ̀ọ́ rẹ̀ kọ́mọ bá ṣe di tẹni ẹlẹ́ni. ṣe mọ̀ pé béèyàn bá lọ́mọ lọ́dọ̀ tírú ọmọ bá ń sanra tó bá jẹ́ pọmọ olówó tí ò bá sanra ọgbà kíyèsára. àìrúbọ ọgbà náà ló jẹ́ kí Ìlọrin ló jẹ́ kí wọ́n lè báwọn ló jẹ́ ká lè jù ọmọ ṣe bí onílé. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ àwọn tó kù tí wọ́n bẹ nílùú Ìlọrin tí wọ́n jẹ́lé wọn bá wọn bàjẹ́ pàápàá jùlọ ìdílé Yemọja wọn kó bẹ̀rẹ̀ la o àwọn ará Adé Àpẹ́ àbí nǹkan. gbogbo èèyàn tó bá jẹ́ ìjà àfáà tó bá níjà àfáà tó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ pé paracetamol ọba ń lò ò sínú wọn. ṣùgbọ́n tó bá jẹ́ pé òun lo ewé òun lo egbò òun lórí ọká òun lo gbogbo nǹkan tí ń jẹ́ ìbílẹ̀ ọwọ́ tó ń takò tí ń jẹ́ ìṣẹ̀ṣe ní gbangba pàápàá jùlọ àtìrandíran rẹ ò ní ṣoríire. àtìrandíran rẹ ni mo sọ àtìrandíran rẹ ò ní ṣoríire. ṣùgbọ́n tó bá yẹ pé paracetamol ọba ń jẹ kò gbéwu dé. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mùsùlùmí ni wọ́n ti fi jàgídíjàgan ni wọ́n ti fi gbà. ṣébíléèwé kan bẹ nílùú Ìlọrin Àfọ̀njá tó jẹ́ pé àwọn kérúbù àṣírafù lónìí wọ́n gbà lọ́wọ́ o wọ́n láwọn fẹ́ kó jẹ́ pé skul yẹn ò jáàbù ni wọ́n máa lò wọ́n padà sọ di public school ni ìgbà náà tẹ́ ń gba skul yẹn bóyá present àbí christian náà tẹ́ pé skul yẹn ni secondary school private school ni skul yẹn ìgbà tí wọ́n gbà lọ́wọ́ wọn àwọn alàgbà àjọ wọn gbéra ó di lọ́jọ́ kejì wọ́n lọ sẹ́nu ọ̀nà skul yìí wọ́n wá lọ rí já graph wọ́n já bí méjì síbẹ̀ àwọn ọlọ́pàá dé àtọlọ́pàá àtàwọn alàgbà àjọ àwọn olórí ńgbà náà ní wọ́n bẹ̀rẹ̀ sí ní máa jùkú lura wọn àti bán àti gbogbo ẹ̀ náà fi láwọn bàbá ẹ̀ kúrò lẹ́nu ọ̀nà ìjọ náà wọ́n gba skul gbé nígbà náà rìdíìmù ọ̀dá sí winners ọ̀dá sí CAC ọ̀dá sí kání abá dá sí ni wọn ní rí gba àti gbá lọ́yẹ ká ti fòfin yanjú ẹ̀ wọ́n gbà á léè tí èé san ní ẹni
ẹ̀tún wa tó fẹ́ gbódò Yemọja lọ́wọ́ olódò àìgbà kàkà lọ́wọ́ akitì kọ̀sẹ́ tó gbálé baba ẹni lọ́wọ́ ẹni k'Olódùmarè kó ràn wá lọ́wọ́ kádùrà wa kó jẹ́ kó gbà wà ń bẹ̀ wá ká má dẹni tí ò sí níbẹ̀ mọ́ níjọ́ àná bí mùsùlùmí bá gbéra tó bá lọ síwájú ilé ẹni tó jẹ́ babaláwo tàbí oníṣẹ̀ṣe wọn ní ẹfílẹ̀ jẹ́ kó máa wí yóò wí yóò sì sùn kò sì ní síjà ṣùgbọ́n lẹ́ẹ̀ tí wọ́n kọ́ gbogbo bá ń bọ̀ lásán àwọn ní ọmọ dákẹ́ ìlú àtàríwó kọ́ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam àìbá náà kọ́ ètè mi máa lèmi sọ ń ò kéwú ifá ni mo ké o ifá ni mo kọ́ o k'Olódùmarè kó ràn wá lọ́wọ́ kó jẹ́ kádùrà kó jẹ́ kó gbà èyí iléyá tí wọ́n ń ṣe kìí ṣe mùsùlùmí lónìí wàláhì bí wọ́n ṣe máa ń sọnù wàláhì ẹ má jẹ́ àtàrà wa kìí ṣe mùsùlùmí lónìí iléyá ṣé bí Abraham tó gbọ́mọ wò tó tún bímọ wọ́n ní ọmọ kan sọ́dọ̀ ìkan ọmọ ẹrú ọ̀kan ọmọ ọgbà ọmọ àwọ nǹkan kan kó bá sáàsùn wọ́n jálé yágbà lọ́wọ́ àwọn Christianity ni ìnà Christianity ni wọn ò rí gbàmọ́dò ní ìlú Ìlọrin ilẹ̀ Yorùbá ni ọ̀kanràn òun wòrì ńlọdúnfà tí wọ́n fi tẹ̀ ẹ́ àtù àbà fẹ́nìkọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè